èrè alálùbáríkà ẹ jẹ́ bá mi sí à program yìí program yìí a máa padà gba call lórí ẹ̀ inshallah ẹ jẹ́ bá mi sí à program yìí ìṣòro tí bẹ fún ọkùnrin lórí ìyàwó kan ọ̀rọ̀ tá à ń sọ yìí èèyàn péréte nínú obìnrin lọ̀rọ̀ yìí máa tẹ́ lọ́rùn àmọ́ àwọn tó máa tẹ́ lọ́rùn máa pọ̀ torí ọ̀pọ̀lọpọ̀ ọlọ́mọge tí ò rí ìríbi lọ àtàwọn single mother tó jẹ́ pé kì í ṣe pé ìwà wọn ló burú wọ́n pọ̀ single mother tó jẹ́ pé kì í ṣe wàláì tí ṣe tí wà àwọn ò burú pàápàá wọ́n pọ̀ ẹ jẹ́ bá mi sí à program yìí subhana man law sajadina bil uyuni lahu ala safa shauki wal muma min al ibri gbogbo ẹ̀yin ọkùnrin tẹ́ ń fẹ́ yàwó kan ẹ súnmọ́ bí òótọ́ ọ̀rọ̀ yìí pé kéèyàn mọ́ sọ̀hún mo tírìtì ní kẹ́ ní TikTok àwọn kan ń ṣépè àwọn kan ń ṣàdó èyí tí mo fẹ́ wí èmi ti wí ṣé ká sòótọ́ ọ̀rọ̀ fúnra wa ó kéré nínú ọkùnrin tí ó fẹ́ yàwó kan tí ì ṣe pé yọ padà ráre kẹ́yìn náà àfi tájú àrẹ ọba gbà lórí àwọn ọmọ ìlú kì í ṣe pé ẹ má rò pé olólùfẹ́ yọ̀ọ̀nù òdodo ṣe pé o tájú ọkùnrin tọ́jú ìyàwó kan bá gbà lórí àwọn ọmọ tẹ́mi rẹ̀ dẹ́gùn yóò sọ kúrò ní dẹ́rù ẹ̀wò mọ́ láyé. bẹ́ẹ̀ bá jẹ́ ìyàwó kan tí àdúrà rẹ̀ dẹ́gbà lórí àwọn ọmọ ẹ̀ kọ́lọ̀ ń jádùá gbogbo wọn gbà lórí ọmọ wa tí ẹ̀mí ọkùnrin yẹn dẹ́gùn wàláhì tàláhì yóò kíkà àbámọ̀ bọ́nu. ẹ jẹ́ ká sòótọ́ ọ̀rọ̀ kò sírú ìfá ìnáwó tí bàbá lè ná lérí ọmọ tí ìfẹ́ tọ́mọ ò ní sí bàbá tí ó wà ju tìyá lọ nǹkan pọ́sibù kò pọ́sibù torí páwọn òbí wa àwọn ìyá wa ti fún wa ní májèlé jẹ májèlé ìfẹ́ máa káyé ọ̀nà tí obìnrin máa ń gbà fún ọmọ rẹ̀ ní májèlé ìfẹ́ jẹ máa kà fún yín òótọ́ ọ̀rọ̀ bí ìsọkúsọ ni o àwọn àdè máa sọ mi ìpín òkí mi bàbá àbú mi nothing concern me ọ̀rọ̀ orí kọ́ là ń sọ àkọọ́lẹ̀ ni ọ̀dẹ̀ jẹ̀pọ̀ mọ́ làákàyè. ẹ̀yin kọjá lọ sí hospital ẹ lọ wo iye ọkùnrin mélòó ni wọ́n bí tọ́jú ọmọ tuntun lọ́sípítù obìnrin mélòó ni wọ́n bí tọ́jú ọmọ tuntun lọ́sípítù ẹ máa pé gbogbo ọkùnrin tí ń fẹ́yàwó kan ìkà ni wọ́n ìkà. ìkà ni wọ́n náà ìwọ wo inú ilé yín inú ọmọ tí wọ́n gẹ́gẹ́ bí fún rẹ ọkùnrin mélòó ní bẹ́nu àwọn ọmọ ẹ obìnrin mélòó lágboolé yín àdúgbò yín ọkùnrin lọ́pọ̀ ju obìnrin lọ ní àbóbìnrin lọ́pọ̀ ju obìnrin lọ ẹ bẹ̀yìn pín ọ̀rọ̀ tó lọ́wọ́ bá ń sọ ń tọ́ dáa jù ní ká tẹ̀lé. ọ̀pọ̀lọpọ̀ obìnrin míì ó build problem sínú ayé ọkọ ẹ̀ nítorí pé mi ìfẹ́ kọ́kọ́ mi ò fẹ́ ìyàwó lé mi at least múlẹ̀ ni ọ̀dáyàdúró di ọkọ ẹ̀ ni àfi tádùn ọba gbà lórí ọmọ lókun tádùn ọba gbà lórí ọmọ kò sírú ibi tọ́mọ ń gbé yóò bùkátà kíyàwó wa gbé pẹ̀lú ju kí bàbá wa gbé pẹ̀lú ẹ̀ lọ àárọ̀ ògùn ẹ̀sìn ṣe bọ́kùnrin lèmi náà. bọ̀ tó bá ní ìyàwó méjì mẹ́ta tádùn àrẹ bá gbà lórí gbogbo wọn bí kan bá lọ sọ́dọ̀ àwọn ọmọ ìkó dúró pẹ̀lú ẹ gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn oníyàwó kan tá a mọ̀ tá a dẹ̀ rí tẹ́mi wọ́n gùn tádùn àwọn dẹ̀ gbà lórí ọmọ wọ́n padà gbé abọ́ sí abẹ́ agbádá wọ́n lọ ránjẹ ni tí ò gbé sínú agbádá ó ń gbé sínú mọ́tò ó lọ ránjẹ ni ìmí ìdúró di gas
pàṣẹ fún rẹ̀ èyí tí ò fi bẹ̀rẹ̀ ayé rẹ̀ lè parí ẹ̀ ṣé ká má sọ tọrọ ni sàkátà para báyìí láàṣẹ tọ bí tó bá yọ bọ̀lọ̀bọ̀lọ̀ ẹ̀sán pẹ́pẹ́ ni. ẹ wá já lọ wọ àlùkùránì Quran 3 Quran 3 verse 3 Quran orí kẹta ẹsẹ̀ kẹta kí lolúwa bá wa sọ mẹ́ àwọn ọkùnrin lọ́kàn kọ̀ọ̀kan obìnrin ò ní fẹ́ kẹ́ fẹ́ yàwó léwu ìwọ ni wàá sí ti ara ẹ̀ tó ronú ọjọ́ ọ̀la rẹ̀ máa gbọ́ ká fẹ́ ìyàwó méjì mẹ́ta ìbádà nínú ìjọsìn fọlọ́ọ̀ni kẹsìlátù sàwùjátù fọwọ́ mi ní ìbádà kẹ́yìn fẹ́ ìyàwó méjì kó afẹ́ ìyàwó mẹ́ta kó afẹ́ ìyàwó mẹ́rin nínú ìjọsìn fọlọ́ọ̀ni ládàá tó bẹ́ẹ̀ fọkùnrin tó bá fẹ́. ọkùnrin tó bá fẹ́ ìyàwó méjì mẹ́ta mẹ́rin ó tún ní gíftì tó gbà lọ́dọ̀ Ọlọ́run sáwọn àgbọ̀ bùkátà ní àbọ̀ náà sáwọn àgbọ̀ bùkátà ṣé kákéwù ní fi dáa fún yàn ṣé kákàwé ní fi dáa fún yàn ṣé kákọ́ṣẹ́ ní fi dáa fún yàn fífi Ọlọ́run àtàánú Ọlọ́run ní fi dáa fún yàn kéwù tá a ké iṣẹ́ tá a kọ́ ìwé tá a kà Yorùbá mi òye a fi yẹn afẹ́fi sí àkàsọ ní àìmọye tó kéwù tí yà ń jẹ àìmọye tó kọ́ṣẹ́ tí ò kú lójú kan náà àìmọye tó kàwé tó jẹ́ pé bí rìsọ́ọ̀tì rẹ̀ ṣe tóbi tó bí ìwé tọ́ka ṣe tóbi tó wà ní tí òjò rí sí. ọwọ́ ẹ̀bẹ̀ ọkùnrin míì oríire sá lọ fún torí àkọọ́lẹ̀ tá a kọ́ máa ní gbígbọ́ bá níyàwó kejì ní òtò yẹ ọ́ lè dúró lórí ìyàwó kan bọ́ wá ṣe bá kúnnù kì í ṣe pé. tá a bá wà lọ́wọ́ Kùránì orí kẹta ẹsẹ̀ kẹta kí lolúwa bá wá sọ mẹ́. Al-Qur'an nígbà tí ń bọ̀ a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim wa in yakiftu alla tuqsitu fil yatama Olúwa ní tẹ́ bá rí pé lè ṣe déédéé láàrin àwọn ọmọ òrukàn fankihu ma taba lakum minan nisa'i ẹ fẹ́ èyí tó bá tẹ́ yín lọ́rùn nínú àwọn obìnrin Al-Qur'an ni o èyí tó bá dáa níṣe níwà ní bíútì ní attendance lápẹ̀lẹ́ ẹ̀fẹ́ nínú obìnrin masina Olúwa ní ẹ̀fẹ́ ìyàwó méjì wàsùlásàn ọ̀ọ́kẹ́ ẹ̀fẹ́ ìyàwó mẹ́ta wàrùbáà ọ̀ọ́kẹ́ ẹ̀fẹ́ mẹ́rin wà ní ìfúntún ànlá àtàdínlù fáwàídà ìwọ tó ọba mọ nǹkan tó ń ṣe tí mẹ́mórì ẹ kó virus ẹ̀yin ọkùnrin tẹ́ fẹ́ ìyàwó kẹ́ ẹ má bínú mi ìbú yín o àánú ọjọ́ ọ̀la yín ní í ṣe mí o wàláì tàláì wàá ní ìfúntún ànlá àtàdínlù ìwọ tó bá rí pé ò lè ṣe déédéé ó lágbára àti ìfẹ́ méjì ó lágbára àti ìfẹ́ mẹ́ta fàwáìdá àfáwọn àgbà kan fẹ́ tú àyè ní ìfúntún àtàdínlù wọ́n ní ìwọ tó rí ẹ bá burú wọ́n ní bàlágà ni bàbá mi ìtú bàlágà ni wàá ní fún tún alátàdì ìlú fàwọn àìdá. wọ́n ní o fẹ́ yàwó kan wọ́n tó bá ti rí pé olú pátápátá olú nísinsí olú níwà olú lásìkí olóòní agbára àjọṣepọ̀ àbá ọ̀fẹ́ obìnrin ọwọ́ lọ́lẹ́kì oko kí ló torí ẹ̀ fi ọ́ rírun gidi ní tara ọ̀nà ọwọ́ àwọn tí ń kí àgbóni tó bá ní pẹ́láfì àrí òpè tẹ́bílẹ̀tì manpower ọmọ ń dọjọ́ ọ̀làrú ni gbogbo ọkùnrin tí bá lo manpower tablet kò ní tí ì ta àkótó yẹ kíkiri ọmọkùnrin rí ọsọ sẹlẹ tí èso sẹlẹ agbó tara ni kò lọ wá kò lọ báwọn tí wọn máa kọ bọ kì í àtàgùn. wá ní
iftu Allah ta'dilu fawaida. Ìwọ tó bá wà mí pé ọkùnrin yẹ̀bẹ̀yẹ̀bẹ̀ ní ọ́ ni wọ́n ní ó fẹ́ ìyàwó kan. Why? Gbogbo àwọn single mother yẹn olóríire ní gbogbo wọn. Wàláì kò sólórí burúkú nù wọn. Ẹni tó ṣe tá àti pampa ẹ tó bá fìfẹ́ lẹ̀ fún wọn ni. Ẹni tó ṣe tá àti sọ̀sọ̀rọ̀ ẹ tó bá fìfẹ́ lẹ̀ fún wọn di sọ̀rọ̀ rẹ ni. Fáàkì owó náà ẹ kó wọn mọ́ra ẹ fira yín dùn wọn nínú. Ọ̀rẹ́ sì lérí ìyàwó kan wàláì kì í ṣe pé tádùá rẹ bá gbà táwọn ọmọ rẹ yà rẹ tẹ́mi rẹ bá dẹ́gùn wàá padà kábàámọ̀ kan yìí. Irúfẹ́ tí ń bẹ láàrin ọmọ sí ìyá ni kọ́nà méje ké sùn orí àwọn ọmọ wa lò ọlá àpẹẹrẹ Al-Qur'ani gbogbo àwọn olórí burúkú tí a máa ń dẹ̀yìn ọmọ tí a máa ń kọ ẹ̀yìn ọmọ sóbì méjì ọlágbára nú ayé wa wọn náà dédé àkókò yìí gbogbo onú ilé gbogbo onú ẹbí gbogbo agboolé tí wọ́n ti kọ ẹ̀yìn ọmọ sóbì ẹ̀ ọlọ́wọ́ bá ní jẹ́wọ́ agbára rẹ kó jù wọn lọ kó dojú ọmọ yẹn kò bí wọn kínú bí ó dùn ìpẹ́ dùn lọ ọmọ ní dùn lọ ní. Gbogbo ẹ̀yin ọkùnrin ẹ lọ make sense ìyàwó kan ọ̀dà Al-Qur'ani kan fọwọ́ sí Bíbélì kan mẹ́sàn pé afẹ́yàwó kan ẹ jẹ́ sòtọ́ ọ̀rọ̀ fún yín o Bíbélì Báíbù ọ̀mẹ́sàn pé afẹ́yàwó kan ọdún fagbọn ọ̀mẹ́sàn ìyàwó kan àwọn obìnrin padà ẹ jẹ́ sòtọ́ ọ̀rọ̀ gbogbo ẹni tó bá fẹ́ ìyàwó méjì mẹ́ta mẹ́rin ìṣẹ̀dá àwọn obìnrin yóò tún máa ṣàdúrà fún ọwọ́ abẹ́yàwó kan ẹlẹ́dàá gbogbo àwọn tó kú ta ẹ máa ṣẹ́pẹ́ fún ẹ̀dá ó dàbí ìsọkúsọ àbí ṣé àlójú ọpẹ́ tá a wà yìí gbogbo ẹ̀yin ọkùnrin ìyàwó kan ẹ lọ make sense ẹ lọ wá kọ̀ọ̀kan sí ìyàwó yín ìwọ tó bá fẹ́ méjì lọ. Àwọn tèmi ò ní èwo lè tọ́nu òdodo tó gbé jáde yìí. Mo ní pé àwọn olóríire obìnrin pọ̀ kọ̀dẹ̀ sírú oríire tọ́nà lè ṣe fóbìnrin nípò ní ọlá ní àṣẹ níbùkún lágbára tọ́nà ọ̀bà fún ládì orí ọlọ́run sóore kankan fún. Ọjọ́ obìnrin ọ̀lẹ́ni tí ó jẹ́ kí ẹ ọ̀lẹ́ni tó dàgbére ibìkan fún tí ó sọ fún ọ pé ọ̀sáyè ọ̀lẹ́ni tí ó pè pé mo lọ́wà ọ̀lẹ́ni tí ó sọ pé bá ń gbóúnjẹ lẹ̀ ọ̀lẹ́ni tí ó sọ pé bá ń gbóúnjẹ wá wàláì gbogbo oríire tí obìnrin náà bá ṣe òun gẹ́ mọ̀ pé oríire yóò tí ì kún. Gbogbo orú àwọn tí wọ́n wà rú pé bẹ́ẹ̀ ọlọ́run bá mi yan ọkọ alálùbáríkà fún yín ọlá àpẹẹrẹ àlùkùrẹ́ àná. Àyìn náà ẹ má rira o ẹ má ṣoge o ẹ má sì gara o. Torí gbogbo ọkùnrin tí bẹ́ẹ̀ gbòòrò ní ìsìn bèbí ti ṣẹ́jú o. Ọkùnrin tó rẹ̀ ní bí tó nàmẹ́ ìpọ́jọ́ làwọn ọ̀dàrú bóbìnrin bá ń fún 1 million níjojúmọ́ tó bá rí pọ́bìnrin yẹn bẹ́ẹ̀ sọ̀rọ̀ dẹrú yóò yọ sọ́ọ̀kì lẹ̀ sí ara rẹ̀ ẹ̀rẹ́ lọ. Al-Qur'ani olúwadẹ̀fà kéwù máa tọ́ bá lákùnmí ní nìsáì àwọn obìnrin pọ́ngbòrò tí wọn kì í sọ lórí burúkú obìnrin tí wọ́n ní plan fún ètò ìgbésí ayé ara wọn tí wọ́n tún ní plan gidi fún ètò ìgbésí ayé tó bá fìfẹ́ hàn wọn. Wọ́n ní plan gidi fọ́jọ́ ọ̀la ara wọn wọ́n ní plan gidi fọ́jọ́ ọ̀la ẹni tó bá fìfẹ́ hàn wọn tẹ́ ẹ máa rí wọn bí ìgbà pé wọn ò mọ tí wọ́n ń ṣe wọ́n dẹ̀ mọ tí wọ́n ń ṣe. Ẹni tí ó dà sọ̀rọ̀ wọn ni wọn ò rí olóríire ni wọ́n.
wàlẹ́ olóríire ni wọ́n ṣe tá àti sọ ìṣòro ọkọ di ìṣòro wọn. àkọ́ ìparẹ́ ní TikTok àwọn aṣọ́gbọ́n ní gbogbo ọkùnrin tó bá fẹ́ yàwó kan tádùá rẹ̀ ọ̀bá gbà lórí ọmọ ní òní jìyà kan ọ̀tẹ́ mi rí ọ̀bá gùn. gbogbo ọkùnrin tó bá fẹ́ yàwó kan tí àdúrà rẹ̀ bá gbà lórí ọmọ ẹ kọ́nà jádùá gbogbo wọn gbà tẹ́mi rẹ̀ bá dẹ́kun wà lẹ́wà padà ráre ọ̀ padà jìyà kì í ṣe pé ó jẹ́ pé lójú yín ni kì í ṣe pé ṣé bẹ́ẹ̀ mi náà níyà mọ́dẹ̀ ní bàbá ṣé kì í sọ tọrọ fún nígbà ọlọ́wọ́ kẹ́ bàbá mi ọlọ́run ni ó tètè fi kú sàgbà pẹ̀lú ìyá mi. ìdúrósọ wàá máa wo àwọn ọmọ rẹ bí ìgbà pé wọ́n ètì ẹni wọ́n àdẹ ètì ẹ àwọn ọ̀nà tí ìyá wa ti gbà fún wa ní májèlé ìfẹ́ máa ka díẹ̀ fún yín lónìí. àwọn ọ̀nà tá a ti gbà lo oògùn fẹ́ràn tá a ti jẹ májèlé ìfẹ́ lọ́dọ̀ ìyá wa máa kà fún yín. ọmọ gbé oṣù mẹ́sàn-án ní kò yẹ sẹ́ẹ̀mì pé májèlé ìfẹ́ ni oògùn fẹ́ràn ni tó le jù. odidi oṣù mẹ́sàn-án níyà fi ru ọmọ sí gbáyà ẹ wá lọ́mọ láìkì yẹ ju bàbá ẹ lọ bá a sì jọba kúrú kò lóògùn toríjọ tí ayé ru ọmọ yẹn kiri bàbá ò lè ràn ẹ ṣe lé ní ọmọ tó wá mú ọmú gbáyà yẹ fódìdí ọdún méjì àtomi ara àyà àtẹjí ara àyà àti fún àtẹ̀dù àti sàkí ara àyà ọgbọ́n sára ọmọ látara ọmú sẹ́ẹ̀mù kí májèlé ìfẹ́ ni. ó di méjì ó tún ní iye ọdún ó ní iye oṣù ó ní iye ọ̀sẹ̀ tí ìyá fi gbé ọmọ jù sẹ́yìn yóò gbé ní àyà yóò torí ẹ̀ tají lóru yóò máa pàṣẹ fún yóò máa gbẹjọ sẹ́ẹ̀mù kí májèlé ìfẹ́ ni. tọ́ bá wá fẹ́ yàwó kan àrùn ọlọ́run wá ṣẹ lórí ẹ àdúrà rẹ gbà bóyá ọmọ ìyàwó ní tiẹ̀ kọ́kọ́ dé àbọ̀mọ ìyálé torí wọn ò fi ìyálé àbí ìyàwó pín oríire ni wọ́n fi ní gbogbo tí ìjórogún ẹsẹ̀ ra yín lọ́kàn olórí burúkú obìnrin ní máa ń jàjọ orogún èpè mú ọ ni ó ṣe fi tí ọ̀dàjọ yẹ ìwọ chéǹjì pẹ̀gùn rẹ̀ burúkú rẹ lórí ìyẹ wọn fẹ́ yàwó lé òun dá wàhálà lẹ ṣé gí okú ọkọ rẹ lọ ọ̀nà rẹ ti kórìíyá ni ọmọ bẹ́ẹ̀ ṣe máa ń ṣeré ni tọkọ ẹ bá dọ́dọ̀ rẹ kórìíyá lè máa tẹ̀lé. tábìlì bàbá gbà lórí ọmọ ẹ wá ní dad mo fẹ́ kí mọ́ mi kí wọ́n wá ló bá ní sọ lọ́jọ́jọ́ ọmọ láàrin 3 to 5 days wọ́n máa dé. 3 to 5 days yẹn 5 years ló tó a bá fẹ́ yàwó kan okó rẹ̀ sí wàhálà àkọ́kọ́ kò ní sẹ́yìn tí tó rùn mọ́ àwọn nǹkan yìí wà ní ti ń dá wàhálà lẹ̀ sẹ́yìn mọ́ ti ń ṣẹlẹ̀ social media ni. àwọn age of 60 years wọ́n kí ọmọ ọdún mẹ́ta mọ́lẹ̀ wọ́n kí ọmọ ọdún 12 mọ́lẹ̀ ẹ lọ yẹrù wọn wò ọ̀pọ̀ wọn ò níyàwó lé ọ̀pọ̀ wọn ìyàwó kan ló fẹ́. ẹbí oyé ní sẹ láàrin òun àti ìyàwó ti sá lọ owó bò tipátipá kiri Thomas fẹ́ yàwó méjì mẹ́ta ẹbí bí kan bá lọ yọkà wọn kan lé. gbogbo àwọn ọkùnrin ẹ lọ make sense ẹjọ kálukú ọlọ ní sense ẹjájọ rí wo pé ìyàwó kan tẹ́ ń fẹ́ yẹn ọ máa bíùdì ẹkún lọ́la. kì í ṣe pọ́ ẹ̀ lè sunkún látara ọmọ ẹ̀ lè sunkún látara àyàwó àmọ́ látara sọ́fánẹ́ǹsì ẹ máa padà sóko àárọ̀ ìgbésí ayé tẹ̀ ń lò ńgbà tẹ̀ tí ìfẹ́ yàwó àbí tá a dún èèyàn bá gbàlú. ní kúránì fi ní wà ní iftu Allah tá a dín lùfà wáyé dà wọ́tọ̀ ọba wa bẹ̀ kó o lè ṣe déédéé tọ̀ mọ̀ kó rí ẹ̀bùrú fẹ́ yàwó kan àwọn ọmọ mẹ́lá ká tẹ̀ ẹ̀ máa ń lòkun
abẹ́ni tó ọmọ ìgbó tó ọba ní ojókòó hàn dèdè nínú dàdí wọ́tá ọmọ mọ̀lákàtẹ́ mọ́nàkó làwùmá àṣìyá àlìmáàdà ìtumọ̀ tó pọ̀ níbẹ̀ fún mọ̀lákàtẹ́ mọ́nàkó ẹni tẹ́lẹ̀ pàṣẹ fún ẹni tẹ́lẹ̀ kọ̀máàdì bó ṣe wù yí ẹni tẹ́ jàgbẹ́mọ́ tí ò ní fèsì ẹni tẹ́ ẹ̀rọ̀júmọ́ tí ọmọ tó ara wọ́n ní sáré káàdì ní alátàwù nìyẹn ní oníjẹ́ kọjá là ìyàwó kan ní ọwọ́ àánú tí ń dá wàhálà alẹ́ ọwọ́ àánú tọ́jọ́ pọ̀lọpọ̀ ọkùnrin mi ò kọjá là ọfẹ́yàwó kan wọ́n ti jọ fi eré tẹ́ra wọn lọ́rùn wọ́n ti jọ fi kọ́ra wọn lójijì níyàwó kan ń kọ́ sáàmì pé yọ bẹ̀rẹ̀ jẹkújẹ ni torí náà gbogbo àwọn ọkùnrin ẹ̀yin tá a fẹ́yàwó kan ṣe ń sọ tọrọ fún ẹ̀ serious.